mo délére ńlá àánú Ọlọ́run ni èmi máa délére ńlá àánú Ọlọ́run mà ní o afẹ́fẹ́ ló ṣe tèmi sí ire bí èrè ẹ̀yin ń dàkú kọ́ lọ bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà ló ń rí ìsun tẹ́rẹ́tẹ́rẹ́ tí ń dòdò ẹ̀rọ lọ́hùn. Tẹ́nitẹ́ni tèkísà ní tààtàn àwa la nílẹ̀ Yorùbá ẹja àgbàṣà wa ga kágbàṣà wa wọnú ẹ̀sìn wa kò ní kọ́ lọ́hùn máa ṣe tàwa. ẹni ló sanwó mi o wọ́n sì yálé wọ́n gbé mi mo múra báyìí bàbá dì sí súùtù tẹ́ bá rí súùtù yẹn ń já lólóló pa ní ìgbà tá a máa dé pátí ibi tá a ti fẹ́ ṣe nǹkan ẹgẹ́t wọn a fẹ́ ṣe nǹkan rú lunch báyìí ó ìdálẹ́ inú hòtẹ́ẹ̀lì tí wọ́n kọ́ bẹ̀ papọ̀ ni o ẹgẹ́t kàn ń rí i pé bá a ṣe ń wọlé báyìí ní manager wọlé bàbá mi ẹ̀ẹ́tọ̀ ẹ̀ ṣí wà thanks for coming bàbá tó sì gbé mi wá tó fẹ́ sanwó hòtẹ́ẹ̀lì wọ́n sì ń wo mi manager ẹ̀wọ̀n ṣe ní àwọn ìfarabalẹ̀ ọba jẹ́ sùn ta bàbá gangan lélẹ́yìí ẹ̀mí gan ní aṣọ àwọn bàbá wa mọ̀ gbé wa ń yí púpọ̀. that's why mo sọ pé ní ayé mi ní ìmọ̀ level tí mo fẹ́ wà láyé tí mo fẹ́ sọ wípé bóò ní tọ̀láńdò ọ̀wọ́ ti jẹ́ ń mọ súre fún ẹ láyé. ọjọ́ àlọ́ kápá 5,000 ọjọ́ àlọ́ kápá 7,000 ọjọ́ àlọ́ kápá 20,000 bí mo ṣe ṣe tí mo fi san gbèsè tó màmá tán nìyẹn. ní ìgbà tí mo wá san gbèsè màmá tán lọ́lọ́run wá lòún dé ó dé o níbi tó le dé sà bọ́sùkọ̀tà kan ni mò ń gbé gbà yẹn ohun téèyàn fi máa ń ṣe gá mo máa ń gbé wọlé màá gbogbo ọ̀sán báyìí inú ilé ni màá wà torí ìtìjú ni o tó bá ti dalẹ̀ ni màá ẹ̀ṣẹ̀ lọ da àwọn kinní yẹn nù yẹ̀yẹ́ yẹn pọ̀ débi pé ṣé mo àwọn tí mi ò tiẹ̀ tí mi ò nígbàgbọ́ pé wọ́n tiẹ̀ lè ẹ mọ̀ life mo ti ṣe life rí ní ọjọ́ kan tí mo jókòó báyìí mo dẹ̀ ń ṣe life lọ́wọ́ ní ọjọ́ kan mo dẹ̀ pé 1.6 million. Olódùmarè ọba ìbà rẹ lónìí Ifá ní ayọyọbu ayọyọbu màgbọmọ jẹ fún Ọ̀rúnmìlà bàbá lọọdù mú yọyọra àwa tá a mú yọyọra rèé o ọ̀rọ̀ ayọ̀ ló bá wa ọ̀rọ̀ ìbànújẹ́ kì í báyọ̀ lágbára lọ́wọ́ Olódùmarè gbogbo ojú tó ń wò wá gbogbo etí tó ń gbọ́ wa ọ̀rọ̀ ìbànújẹ́ ò ní fẹ́lẹ̀ fọ́ ọ̀kan wa o. lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ èmi Abíọ́dún Ọmọláwuyì Ògo Ìràwọ̀ òun ni ẹni tí mo tún wá bá lónìí ẹni tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mo wó náà ni ṣùgbọ́n Yorùbá ní ẹnu oníkàn láti gbọ́ pọ̀n ẹ bá mi dárúkọ yín. ẹkùnlé orúkọ mi ní Tèmítọ́pẹ́ Ọláoyè King Atáyéṣe táwọn kan tó máa ń pè ní Orlando ọ̀rẹ́. Orlando ọ̀rẹ́ bàbá àpòkìní ẹ̀kú ọjọ́ méje ẹ̀kú ọjọ́ mẹ́ta. ẹ ṣé bàbá mi. Orlando ọ̀rẹ́ ibo lorúkọ yìí ti wá. Orlando ọ̀rẹ́ mọ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní Orlando ọ̀rẹ́ báyìí kò tí lè ju bí ọdún mẹ́rin báyìí sí márùn. King Atáyéṣe yẹn gangan náà wọ́n yẹn tẹ̀ ọ́n lára bọ́sọ̀ Orlando gangan kọ́ ni mò ń kọ́ ń bẹ̀rẹ̀ lọ́mọ bàtà mi mò ń kọ́ ọ̀gbà tó yàtọ̀ bẹ̀rẹ̀ sí ń kọ́ Orlando ọ̀rẹ́ mo máa ń lọ ṣiṣẹ́ ní ibì kan lẹ́kọ̀ọ́ Honourable's place ìgbà yẹn mo wá ti almost 2 or 3 times in a month a máa ń pè mí tí wọ́n lọ síbẹ̀ ìkan náà tó wáyé wọ aláyé kílódé tó kú máa bọ̀ ní Èkó tó kàn wá sọ̀rọ̀ èmi kẹ̀dẹ̀rẹ́ I have my days mo jókòó sọ̀rọ̀ mi ẹ̀gẹ́tì ìkọjá yìí ò dáa owó lé mi lọ́dún kan gbà yẹn kò rẹ́ǹtì hòtẹ́ẹ̀lì ọjọ́ kan bẹ̀ kí ló fẹ́ lọ sí lọ́rẹ̀ mi ò ṣáà dábọ̀ èmi fẹ́ wà lọ́rẹ̀ mi ọ̀rẹ́ ló fẹ́ wà Orlando ọ̀rẹ́ ló fẹ́ máa jẹ́ àbí Orlando ọ̀rẹ́ get so ẹ mọ̀ bí yẹyẹ rà èkó kan ju 2 minutes kí bàbá kẹfẹ́ níbi ẹ bá mú nǹkan Orlando ọ̀rẹ́ ìjọba mi mú kíní bọ́ọ̀lù Orlando ọ̀rẹ́ yẹn ṣe
orúkọ ṣe jẹyọ nu èmi náà bá kúkú tẹ náà mọ́ lẹ bá tẹ ló ń tẹ. pèsè sà Orlando rẹ̀ alágbára sà. ta ni Orlando rẹ̀ iṣẹ́ wo Orlando rẹ̀ ń ṣe. Orlando rẹ̀ jẹ́ ẹnìkan erùpẹ̀ lásán náà ni o àmọ́ tí ó wu Ọlọ́run láti gbé nǹkan ńlá sínú tọ́lọ́run gbé nǹkan ńlá sínú so tọ́lọ́run wá ń dún láti Olódùmarè ń dún láti inú ẹ̀ jáde so ìwé ẹ̀ Orlando rẹ̀ jẹ́ Orlando rẹ̀ kọrin. ẹ sọ lẹ́ẹ̀kan ẹ ní ó ní irúfẹ́ orin kan tẹ́ ẹ kọ́kọ́ ń kọ tẹ́lẹ̀ kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí ní kọrin bí bàbá wa Olóògbé Orlando orin wo lẹ kọ́kọ́ ń kọ nígbà náà. normal gospel juju alive àwọn normal high life káàkiri kọ normal life yẹn. kí lẹ wá bá dèbí orin Orlando gan. nígbà yẹn oníṣẹ̀lẹ̀ ńlá kan tó ṣẹlẹ̀ ló ń gbà yẹn ṣe mọ̀ gbogbo almost gbogbo olórin tabako 100 olórin ìjọ tó ń kọ high life tí mò ń sọ yẹn nínú 100 yẹn 70 afẹ́mọ̀ Orlando kọ bí ò tiẹ̀ lè kẹwọn yẹn bí o ṣe ń kọ so get mo ṣe máa ń kọ gbà yẹn nìyẹn tá a bá lọ show ọwọ́ parí àkànṣe àfi parí ẹ̀ so ìgbà tó yá mo lọ show kan ní Ìbàdàn North East show yẹn kò ṣẹ́nu rí àtọwá kù díẹ̀ kí n parí party náà lọ́jọ́ náà mo rántí dáadáa ìbọ̀nà òkè kákànṣe Orlando yìí parí ẹ̀ ohun tó ṣẹlẹ̀ láàrin bíi 30 minutes yẹn sà tí n bá mọ̀ kí n ti bẹ̀rẹ̀ látàárọ̀ kámẹ́rámọ́n gan náwó ẹ̀rí bí tí kámẹ́rámọ́n ti náwó rí ó gbé kámẹ́rà wà náwó pé this is mighty bí ẹ̀ mo ti ní interest sí díẹ̀ àti wáyé wá ní ìṣẹ̀lẹ̀ kó tó ṣẹlẹ̀ tó jẹ́ ìṣẹ̀lẹ̀ ńlá ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tó jẹ́ pé the only hope the only thing the only hope fún mi ni kí n kọ Orlando ìṣẹ̀lẹ̀ yẹn ló ti ní pé mi ò ní hope the only hope tí mo ní ni pé Orlando ni mo lè kọ nínú ìṣẹ̀lẹ̀ ní inú lóhun tó ṣẹlẹ̀ yìí. ṣe lè bá wa fẹnu kan ilé lè bá wa fẹnu bá ìṣẹ̀lẹ̀ abẹ́ ẹ̀fẹ́ káyé mọ́ ẹ̀fẹ́ ká mọ́. àwọn èèyàn ti gbọ́ dáadáa náà ìṣẹ̀lẹ̀ yẹn jẹ́ iṣẹ́ nígbà tí mo ṣẹ̀ bẹ̀rẹ̀ yẹn màámi ni Ọlọ́run fi ṣe igi lẹ́yìn ọgbà mi àwọn lọ tún àwọn lọ sọ wọn lókè wọn nílẹ̀ wọn ní gbogbo nǹkan ẹ̀mọ́ olórin tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣe pé kò ní nǹkan kan ṣá so àwọn Ọlọ́run máa ń lò fún mi dáadáa nígbà tó wá yá níbi lẹ́yìn bí ọdún díẹ̀ wọ́n wá ní ìṣòwò kan ó ní ṣe pẹ̀lú ó ṣe gbèsè ṣe pé iṣu yẹn ganan fi kú òǹlù yìí ìdájọ́ ọjọ́ kan mọ́ wa lẹ́bàá ìlà mọ́ kú òǹlù èmi àtàbúrò mi la fẹ́ pọ́n mọ̀ pé wọ́n sì gbà yẹn owó ẹ̀ sí pọ̀ ikú la sì wọ́n wájú àwọn tó sì ń jẹ́ ìlú náà ń wá bí gbogbo gbà yẹn tó ń gbà tán wá lọ ń gbà yẹn wọ́n lọ náà kò tí ì ju mi rò pé ju oṣù kan gbogbo àwọn tó jẹ́ band members mi tí mo jọ tájọ máa ń ṣiṣẹ́ wọ́n kàn náà fẹ́ ìkan bíi méjì wọ́n kàn náà fẹ́ travel náà ni òkè bí wọ́n fẹ́ travel dẹ̀ nílòótọ́ ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì oṣù kan oṣù àkílẹ̀ òṣèlú lè dààmú gbọ́ pé wọ́n ti gbélére mi ẹ̀ lọ ó wá kú èmi nìkan and I studied music so the grace of a little knowledge tí mo ní nípa music yẹn Ọlọ́run wá lò fún mi gbèsè rèé ó wà nílẹ̀ báńdì rèé ó ti lọ ìyá méjì sì bí ìyàn gẹ́gẹ́ bí ọmọ ọkọ mo ní láti kọ́kọ́ parí mex tó wà nílẹ̀ yìí ìgbà yẹn mo ní speaker bíi méjì mẹ́ta kan tí mo ti ní mà ẹ́ mo wá decide pé kí wọ́n máa ṣe jump láwọn joint àwọn bíi joint kéékèèké kí wọ́n máa ṣe jump lẹ̀ àmọ́ kò sí band member àwọn tí mo lè lò ló sì lọ yẹn gbogbo wọn tó kù tí mo lè pè they are here for their money ẹgbẹ́ tí mo láti fẹ́ ró ta fẹ́ fi yanjú ohun tó wà nílẹ̀ tí n bá ṣe ń kówó fún so spirit mi kùn ọlọ́sànjọ́ kan lọ́lọ́run kan gbìn nǹkan sí mi lọ́kùn pé tó bá ṣe nǹkan bí tó bá ṣe bí tó bá ṣe bí yóò sì di bí eléyìí o wò ó sì jẹ that's why mo sọ pé ní ayé mi ní ìmọ̀ level tí mo fẹ́ wà láyé tí mo fẹ́ sọ wípé bóò ní Orlando ọ̀wọ́ ti jẹ́ ń mọ súre fún ni láyé torí láàrin ìgbà tó gbóná yẹn Ọlọ́run lò now ní ìgbà yẹn ni mo kọ́ bá a ṣe ń yọ orin bá a ṣe ń yọ ìlú kúrò ní orin and ọ̀nà tó rọrùn ni wípé ṣe mọ̀ ẹni máa ń lùlù àwọn tó ń kọ tùǹgbà tó ń kọ jùjú tó ń kọ fújì yẹn ìlú wọn ò ṣeé yọ torí kì í jọra kì í jọra
àmọ́ Orlando tó bá ti lè yọ intro ẹ̀ kúrò ńbẹ̀ ilé tó kù jọra lọ ni máa mú Orlando máa kàn place ẹ̀ sí ibi tó yẹ pé normal kìíní padà dídá mo kọ́ tiẹ̀ kó bẹ̀ dídá padà dídá ẹ mọ̀ kó padà sí báyìí kan yẹn dáadáa mo ṣe ń sopọ̀ dẹ̀ bó ṣe form progression yẹn beat yẹn ni mo á máa mú lọ sí joint pẹ̀lú speaker méjì mẹ́ta mo lọ fi ń ṣeré ọjọ́ àlọ́ kápá 5,000 ọjọ́ àlọ́ kápá 7,000 ọjọ́ àlọ́ kápá 20,000 bí mo ṣe ṣe tí mo fi san gbèsè tó màmá tán nìyẹn ní ìgbà tí mo wá san gbèsè màmá tán lọ́lọ́run wá lòún dé ó dé o. kásá sọ pé àdúrà ìyá ló gbà. Bàbá Ọlọ́run lo àgbélébùú yẹn fún mi òun ló sọ mí di ohun tí mo dà lénìí nígbà tí yẹn ti lọ tán ẹgẹt tí mo fẹ́ try láti kó báǹdì padà sẹ́yìn á tó òde 3 sí 4 tán ti ní aláyé ìwò làwọn tó wà lẹ́yìn ẹ̀ bó ṣe ń ṣe normal la ṣe wà náà tí ìdẹ́ ṣe àwọn èèyàn kéékèèké tó jẹ́ àwọn èèyàn tọ́lọ́run gbà fún gan. Mo rántí ìgbà tí mo lọ play fún bàbá mi kan Ṣàgámù èmi nìkan ló lọ mo kàn mú àwọn tó kó instrument àti bá ìgbà yẹn mo ti san gbèsè wọn àti rówó mo ti ní backup kan tí mo ti ń fún chicken change nígbà yẹn. àwọn yẹn ní ok bó ṣe wáì ni mo ṣe fẹ́ àwọn ẹlòmíràn kan máa kó gbogbo ẹ̀ wá ṣé wọ́n á pawó ni àbá wọn á pariwo àṣìràṣe pọpọpọ so nǹkan tí Ọlọ́run ṣe lo bíi ti Orlando yẹn láti fi yanjú yẹn ìgbà tó máa yanjú ẹ̀ tán yẹn òun náà la lò láti fi gádà ẹgẹ́ ti báyẹn omi tá a lọ gbẹ́ kànga ká lè fi paná tó ń jó nígbà tí a máa paná tó jó tán omi tá a gbẹ́ yẹn kò ṣe kí ni ó ti ń sun omi ẹ̀ lọ sọ̀rọ̀ bó ṣe rí nìyẹn mo rò pé ó yé yín. ó yé mi ju bẹ́ẹ̀ ti sọ lọ. Thank you, sir. Bàbá a bá ń sọ̀rọ̀ nípa Orlando Ọ̀wọ̀ tá à ń sọ̀rọ̀ nípa Orlando ọ̀rẹ́ tá a jòkó tì lónìí. A rí wípé ìgbà tẹ́ bẹ̀rẹ̀ ẹni tó bá tẹ̀lé yín láti bẹ̀rẹ̀ yóò rí wípé bíìtì Orlando Ọ̀wọ̀ òun lẹ ń lò jù ń gbà náà tẹ́ bẹ̀rẹ̀ ṣàdédé òun ni ẹ lu bíìtì mọ́ ọ̀pọ̀ àwọn èèyàn tẹ́ ló sọ wípé àwọn ẹbí Orlando Ọ̀wọ̀ báwọn ni wọ́n fìtínà yín wípé kò yẹ kẹ́ ẹ máa lu bíìtì ṣé bẹ́ẹ̀ lórí kí ni tó ṣẹlẹ̀ gan. mi ò blame wọn o ọgẹ́ẹ̀tì bó bá ṣe mí náà ṣe mo mọ tẹ́mi ó ṣe ni so bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ sì kọ́ lórí àmọ́ dọ̀la ni mo ti mọ máa súre fún Orlando ìdí ni wípé iná tó ń jó tí mo lọ gbẹ́ kànga lọ́dọ̀ bíi tiẹ̀ tí mo fi iná òun ti kú already káwọn tó dé nígbà tá máa dé gan èmi jẹ́ nǹkan tó yẹ pé òpònú èèyàn ló máa compete pẹ̀lẹ́ni tó bá smart jù lọ nígbà tí mo bẹ̀rẹ̀ ńgbà yẹn tí mo ti ń ṣe yẹn nìkan ni it was lójijì náà mi dé láti mo máa rán wọn mí báyìí bíi ti Orlando náà náà gbé wá àbí wọn wá lo àwọn kan lò ó ẹgẹẹtì but tó yẹ pé wọn tètè ẹgẹẹtì but mo wá níta pàdé ẹnìkan fans mi kan náà lè introduce ẹnìyẹn sí mi láti New York City tó jẹ́ pé beat kì í ṣe ẹnìkan tó méjì sí mẹ́ta tó jẹ́ pé beat yẹn náà wá ń ṣe beat Orlando yẹn náà ń ṣe lóní dín ó tún wá more unique more get more but Orlando yẹn náà ni so mo pàdé àwọn tí mò ń sọ yìí kò tí ì ju ọ̀sẹ̀ méjì níwájú Ọlọ́run tó ní gbogbo ayé kò ju ọ̀sẹ̀ méjì tí mo pàdé wọn pé ok mo ti mọ̀ wọn kódà mo ti ṣe beat ẹyọ kan gan lọ́dọ̀ wọn nígbà ìmọ̀ rántí mo ti ṣe bíi 3 kan bí ọtí mi tí ì lò mo kàn ní fóònù lọ́jọ́ yẹn ní tán hello Tọ́pẹ́ ọ̀rọ̀ kan ló ń ṣẹlẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ọjà àfọ̀rọ̀ yẹn lọ́gbà báyìí kẹ̀dẹ̀ rèé ọgbọgbọ́n là á fi máa ṣe ó bá fẹ́ rìn jìnnà láyé gbọ́dọ̀ fọgbọ́n ṣe onílé gíláàsì kì í jù kó Stanley mo ṣe gbọ́ bá mo bá mú fóònù mi kíákíá mo sì bọ́ ta ẹ̀yin fáàsì mi ẹ jọ̀ọ́ ẹ bá ń bẹ àwọn èèyàn àwọn ọmọ bàbá mi Orlando ìkan jọ̀ọ́ mi ò mí ìnáni hàm o èmi kàn rò pé kó tún lè máa lọ síwájú sí ni mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ àmọ́ nígbà tó máa pé wákàtí 2 àwọn ọmọ bàbá tán wà l'Amẹ́ríkà mi ò lè ṣe máa sọ because a gbọ́dọ̀ máa sòótọ́ ọ̀rọ̀ wọ́n pè mí ta lẹni tó sọ pé kó stop ẹ̀
irú jókòó ni ẹ ṣe bóun ló fi ń lọ ṣe pa orúkọ bàbá wa ṣáà ló ń gbé lọ sókè. Àwọn instrumentalist bàbá tó wà láyé tán wà lábroad kan pè ní pé what ṣe bá wà lálù tá a bá rẹ nìkan tó máa challenge àwa ló yẹ kó challenge you are keep using it. But mi lò mọ́ ẹ get mi lò mọ́ láti gbà yẹn ẹ get mi lò mọ́ láti gbà yẹn. Wọ́n pè kódùn first born daddy bá mi orí mi pé mí bí ẹnikẹ́ni bá ní Rọ̀kúnlé náà dẹ̀ sọ pé kò sí nǹkan kan keep using it but mo rí àwọn méjì mẹ́ta tó ti ń complain kó bá fa àríyànjiyàn láàárín wọn ṣe mọ̀ pé ó ti ń di pé àwọn kan sọ pé o gbọ́dọ̀ lò àwọn kan ti ní kó lò bá fa àríyànjiyàn kò sí bá a ṣe kúrí ajá ẹ má bínú o páńpó ìwájú àgbàlagbà tá à ní korí ṣé sà kò sí bá a ṣe máa porí ajá tá à ní korí ìkòkò tá a fi sè é ẹgẹ́ tí àwọn kan ti ní ṣe àwọn kan kankú filẹ̀ so ìgbà míì ti máa lọ bí iṣẹ́ bí mo wà ní mo lọ bá àwọn bàbá aláyé play nírú joint àbí ẹnìkan ṣe birthday wọ́n máa ń demand ẹ̀ ìyẹn is not album kò kì í ṣe pé ẹgẹ́ tí máa lò fún ọ bọ̀ pé mo fẹ́ record mi àbí mo fẹ́ ṣe online party táwọn èèyàn ń rí yẹn ní ìlú mọ́ so bó ṣe rí nìyẹn. a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. iṣẹ́ bàbá mi. bí nǹkan bá ń dùn ọjọ́ kíkà máa wáyé ọjọ́ wo ni ọjọ́ má lè gbàgbé láti bàtẹ́ ti bẹ̀rẹ̀ sí orin ìfẹ́ wo wípé inú mi ò dùn lónìí ìpèníjà tó ṣẹlẹ̀ ibóyá ni màá kọrin yẹn mọ́ ọjọ́ wo sì nínú yẹn dùn jù ní ìṣiṣẹ́. Number one kò sí ohun tó ṣẹlẹ̀ tí mo fi rò ó ní àáyá àṣẹjú pé bí a máa kọrin mọ́ bó bá ń bọ̀ lókè àṣẹsì ẹ̀ ní orin eléyẹ mi ò rò rí àmọ́ pé kí ló ṣẹlẹ̀ pé tinú mi bàjẹ́ nígbà tí gbèsè lé màmí kó ń lé ìgbà tí gbèsè lé màmí kó ń lù yìí nínú ìlú gangan kì í ṣe ọjọ́ nínú mi fi bàjẹ́ mi fẹ́ bàjẹ́ tó dún ń dárìn ní súnmẹ́yìn fún wọn distance ara wọn ohun tí mò ń sọ yẹn bà nínú jẹ́ ó tún kàn dáàrin àwọn eléré mi tó fi ń ṣe yẹ̀yẹ́ orí òun nìkan mú ní àmọ́ Ọlọ́run àṣeyọ̀wù ìlú tó ti fi mí ṣe ẹ̀sìn náà lọ́lọ́run ti jẹ́ kí n rógo nkú mẹ́ òye yín ní June last year 2025 kọ́lá wa 2024 June 9 màmí ti ń wálé o lẹ́yìn ìgbà tí mo ti kọ́lé tọ̀dọ̀ mo ti ń wálé ìgbà tá a ti gbèsè tí a ti bọ̀ mo wá wọlé officially nígbà tí mo ra lé fún ilé ńlá ni o Ọlọ́run gbọ́wọ́ àwọn fans mi mo rà fún tó làwọn ọ̀rẹ́ mi wá kó ọkọ̀ jáde bàbá mi DPO òun náà ní káwọn bọ́ọ̀sì wọn àwọn ajú ká máa ké lọ sà lọ́rẹ̀ yìí náà ni níbi tí gbèsè ti lé wa so ohun tó bá mi ọjọ́ tó àwọn ìgbà tí mo ń bàjẹ́ jù láyé nígbà tí mo ń sọ yìí because ẹ̀sìn ọ̀hún pọ̀ ẹ̀jẹ̀ ń wí eléyìí níbi tó le dé sà bọ́sùkọ̀tà kan ni mò ń gbé gbà yẹn ohun téèyàn fi máa ń ṣe gá mo máa ń gbé wọlé màá gbogbo ọ̀sán báyìí inú ilé ni màá wà torí ìtìjú ni o tó bá ti dalẹ̀ ni màá ẹ̀ṣẹ̀ lọ da àwọn kinní yẹn nù yẹ̀yẹ́ yẹn pọ̀ débi pé ṣé mo àwọn tí mi ò tiẹ̀ tí mi ò nígbàgbọ́ pé wọ́n tiẹ̀ lè ẹ pọ̀ nígbà yẹn débi pé ṣé mo ẹ imagine nǹkan tó lè mú yàn tí wàá máa gbé kì í ṣe irun àǹpalọ̀ o tí wàá gbé pamọ́ gbé sínú ilé bẹ̀ wá ti ṣe tó bá ti di bí alẹ́ lóru ni wàá lọ dànù mo ṣe bẹ́ẹ̀ fún tí ó bá mímu àfẹ́ ṣe bẹ́ẹ̀ tó oṣù mẹ́ta tí fi hàn kọ́ gan ṣẹ́ mọ̀ ó kàn òkè kí òun kàn gbogbo ilẹ̀ yìí gbèsè tí ilé ẹ̀kọ́ lè ilé ẹ̀kọ́ lè àmọ́ Ọlọ́run àṣeyọ̀wù ohun tọ́lọ́run lò yẹn òun ló sọ mí di ohun tí mo máa ń sọ pé bí ìṣẹ̀lẹ̀ náà ò bá ṣẹlẹ̀ lénìí tí ìṣẹ̀lẹ̀ yẹn ò bá ṣẹlẹ̀ ńgbà yẹn Ọlọ́run gbọ́ mi tí lè débi torí gbogbo ohun tọ́lọ́run lò òkè báyìí sì tí máa fẹ́ ṣe live mo ti ṣe live rí ní ọjọ́ kan tí mo jókòó báyìí mo dẹ̀ ń ṣe live lọ́wọ́ ní ọjọ́ kan mo dẹ̀ pé 1.6 million kì í ṣe mo kàn fi ọjọ́ ilé yìí ṣe sample ni o lọ́jọ́ tí mò ń sọ yìí èmi nìkan ni no backup
nothing yẹn tí mo ṣe ń ṣe bíìtì mo lò kí ló sún mi dédi bíìtì ọ̀hún gbèsè màámi ni bí ò bá kí ń ṣe gbèsè yẹn sẹ́ mi ì nílé ọ̀rọ̀ mi ò yé yín so ìjọ tí mo ń bàjẹ́ àwọn ìgbà tí mo ń bàjẹ́ nínú àwùjọ wa nínú mi dùn jù ìyẹn ni birthday tí mo ṣe tán láìpẹ́ yìí tí mo ṣe tán ní last year wọ́n múra mi báyìí ní April tẹ́lẹ̀ tí mo ṣe tán last year yìí inú mi dùn jù nígbà tí mo ń ṣe live online ni mo ti ṣe birthday yẹn online party ni bí mo ṣe ń ṣe náà ni mo kọ̀ pé ń birthday normal life náà ni mi ò pè o àwọn fans mi wá jáde wọ́n wá celebrate mi wọ́n celebrate mi sá bàbá wọ́n celebrate mi gan ní ọjọ́ yẹn sì ni mo ra lé fún màmí ẹ imagine oye tí wọ́n fi lè celebrate èèyàn kì í ṣe gbogbo ẹ mo fi kún un tí mo nílẹ̀ náà lé ní òbọ̀ ẹ imagine oye tó lè jẹ́ tí mo dẹ̀ fi ra lé so àsìkò tí inú mi dùn jù yẹn mo wà tí wọ́n ra lé yẹn tán mo wá ní mo fẹ́ ṣe birthday fún màmí ní mo kàn ní mo fẹ́ ṣe birthday fún ni kò mọ ohun tó ń ṣẹlẹ̀ èmi àtàwọn ọ̀rẹ́ mi lájọ dì í kódà mo ti gbélé mo gba àṣepá tí ń lè dọ̀dọ̀ mi gangan gbàtà sì parí ẹ̀yà jáde mo ti dá pátí mi lẹ̀ sílé ọ̀hún téléré mi ti wà ńbẹ̀ tó ti ń dáná lọ́pọ̀ kò sí mọ́ nǹkan àgàsá débẹ̀ ní sá màámi ké bíi bébì lọ́jọ́ náà omi ń bọ́ lójú èmi náà àmọ́ inú mi ò bàjẹ́ kì í ṣe ẹkún ìbànújẹ́ ẹ wá rí gbogbo bí tí wọ́n ti fi mí ṣe yẹ̀yẹ́ dé iyì ó sì kọjá bẹ̀ mo rẹ́ni tó rí mi lọ́yọ̀ tó sì dá mọ́tò mi dúró tó ní ọmọ mi jọ̀ọ́ ṣẹ́mọ̀ ó mọ ohun tó ń wí ní ọjọ́ kan nígbà tí gbogbo ẹ̀ gbóná ńgbà yẹn mo ń lọ ní junction ibì kan mo kàn gbọ́ tán brother in their four gbèsè tí léyà ẹ̀ kó lé o get mo because kí n tó Orlando rẹ̀ kí n gata ìṣèyàn Ọlọ́run ti jẹ́ kí Ọlọ́run ti ràn mí lọ́wọ́ mo ti forúkọ yẹn gbilẹ̀ ní gbogbo environment yìí wọ́n gospel juju mò ń kọ wọ́n ṣe invite mi lọ church náà but kò ń ṣe pé òkìkí yẹn tí ẹ get but wọ́n ti mọ̀ pé lérè ẹ get ẹ pé táwọn èèyàn bá ní program ń ṣe wọ́n invite wa ẹ get báyìí so ẹ mọ orú àwọn orúkọ tí mò ń sọ yẹn so òkìkí àwọn kan ìyá ẹ ti lẹ́yìn ìgbà tí issue yẹn ṣẹlẹ̀ mo ra mọ́tò kan gba Evil Spirit Honda same spot tí mo wà mo kàn ń drive jáde ni mo fẹ́ drive mo fẹ́ bọ́ sí jọ́nù tí orí títì yìí same spot yẹn same those brothers gangan náà lè di mọ́tò mi lọ́nà aláyé lára ṣe nọ́mà ṣé àrísà ṣe nọ́mà yẹn wọn mọ ohun tí mo rọ I was like mo flash black these are the set of people níwájú Olódùmarè wọn lé wọn dín àwọn náà ni tí mo fi tí mi gbọ́ fún olówó lọ́jọ́ yẹn ṣé mo ohun tó bá mi nínú jẹ́ jù ní iṣẹ́ yìí náà ló múnú mi dojú. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè Orlando rẹ̀ ọ̀pọ̀ èèyàn ló sọ wípé ẹ tẹ̀ ti bá màmá Bọ́lá rẹ̀ ìgbẹ́ ẹ ti bá wọn kọrin pọ̀ rí ṣé lóòótọ́ ni. Rárá mi ì bá wọn kọrin pọ̀ rí ìgbà tí mo jáde ní school secondary school mo study music màmá dẹ̀ ní music school Bọ́lá School of Music affiliated with St. John University ní America so school yẹn ni mo ti gba diploma in music ọ̀rọ̀ mi yìí máa ń so and mo bá wà ń bẹ̀rẹ̀ náà ẹjọ́ máa rìn ní ẹjọ́ máa ṣe ni ẹgẹ́ ìbáyẹn so bó ṣe wà níbọ̀ mi ò sínú báńdì wọn rí. àdúpẹ́ King Atayese ta ló fi ní ju ẹ fi jẹ́ King Atayese gbogbo King Atayese ti jẹ́. King Atayese yẹn orúkọ nígbà tí mo bẹ̀rẹ̀ music King Atayese ni àwọn yẹn máa ń pè é get olórin kan tí mo kọ́ ń gbà yẹn King Atayese ìbà rẹ o Atayese ayé mi ìbà bó ṣe o orin yẹn Ọlọ́run fi gbogbo àgbègbè ìwọ̀n náà ń gbọ́n gbà tí wọ́n so King Atayese orúkọ first album mi nìyẹn ọ̀nà náà wá tẹ̀ mọ́ láti King Atayese orúkọ yẹn mo wá ń jẹ́ bọ̀ close 10-11 years kọ́ là ń dọ̀ rẹ̀ tó wá kàn án. ẹ ti sọ nínú láìfù yín kan rí pé ìbejì ni ṣé ní tòótọ́ ìbejì ni wọ́n bí ní àpẹẹrẹ àdùsọ kan ní. ìbejì ni mí ìbejì ni bàbá mi àwọn ẹja kú bẹ́ẹ̀ yẹn ná ẹja kú bẹ́ẹ̀ yẹn ná. Gospel music lẹ fi bẹ̀rẹ̀
gospel juju music. jùjú music ṣùgbọ́n nísìnyí orin tẹ́ ń kọ́ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń sọ pé tí ọmọ akáyé ṣe ó ti wẹgbẹ́ ìmùlẹ̀ kájà dé ti wẹgbẹ́ ayé. ṣé lóòótọ́ ni bàbá mi bẹ́ẹ̀ ni fẹ́ sòótọ́. mi ṣe ní lè sòótọ́ kí ni ìdí sà kí ni ìdí mi fi lè sòótọ́ máa sòótọ́ jù ṣe rí ẹyẹ sọ fáàtì fún yín number one di àárọ̀ ọ̀la yìí náà ń pè mí sí ṣọ́ọ̀ṣì tí mo sì ń kọrin bẹ́ẹ̀ di àárọ̀ ọ̀la náà ń pè mí lọ àwọn ìsọjí ńláńlá tí mo sì ń kọrin bẹ́ẹ̀ òfin mi nìkan náà mọ̀ ẹni bá ti mọ̀ pé ń ṣọ́ọ̀ṣì òun tó bá invite mi lè múra báyìí wá lọ síbẹ̀ pẹ̀lú mi ìwọ tó bá ti mọ̀ pé báyìí ó wọ ṣọ́ọ̀ṣì ẹ̀ when you are in Rome you have to behave like the Romans ní ìwà ànídé ṣọ́ọ̀ṣì ẹ̀ kí wá máa kọ àwọn nǹkan tí ó yẹ ó jáde ńbẹ̀ àwọn tí mo ṣe fọ́dún mẹ́wàá ni line tí mo kọ fọ́dún mẹ́wàá spit ta so dọ́là làwọn èèyàn invite mi big so mo ń lọ dáadáa so but kí ni line ni ike náà dẹ̀ kó fún àwọn gba góòlù lọ òótọ́ ni a máa sọ ohun ẹni tó ń sọ̀rọ̀ láti ta bẹ́ẹ̀ pé abẹ́ ẹ̀yìn fẹ́ǹsì ló wà kò lè máa wà ó lè máa pariwo bó ṣe wù bọ̀ kò sóhun tó fẹ́ rí lẹ́yìn fẹ́ǹsì yẹn tó àwa ta wà nù ilé ọ̀hún alágẹmọ sì ti bímọ ẹ lẹ̀ àìmọ́jọ́ kù sí tí n bá ti wí tèmi ní wípé ẹni bá wà níbi kan tó bá ní kò sí Ọlọ́run ẹ mú ẹgbàá yìí kẹ ẹ ná níwọ̀n tí orin Yorùbá ti sọ fún ẹ pé kò sọ Ọlọ́run tó dẹ̀ ti ń kọ́ ẹ níwọ̀n ọmọlúàbí pé ó yẹ kó o ṣe sí ọmọ làkejì ẹ bó ṣe fẹ́ kí wọ́n ṣe sí ẹ mi rò pé ìwàásù mi wà tó kù tó fẹ́ gbọ́ tí wàásù mi bá ìwà wà gbà ẹ o wé gbọ́ yẹn náà mi eléyìí tí mo fẹ́ sọ fún ẹ mo ti sọ yẹn tó bó ṣe wà nìyẹn àǹtẹ̀gbẹ́ kan dẹ̀wẹ̀ wí yẹn kẹ̀dẹ̀ lélẹ́yìí ẹni tí ò bá lẹ́gbẹ́ láyé náà èkúrò ìnẹ́gbẹ́ náà fáàtì tó wà ń bẹ̀ nìyẹn ẹgẹ́tì àmọ́ àdúrà tí mo máa ṣe fún ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi pé ire tí Ọlọ́run á ṣe fún yín táyá ní àkójọ ọ̀ríjìnà láìpẹ́ láì jìnnà bó ṣe ń gbọ́ mi Ọlọ́run á ṣe fún ẹ ṣé má tàn yín ní ìjọ kan mo létà bẹ́ẹ̀ má mi o ìgbà yẹn má mi ti ń wálé bọ̀ kò tí kò wá bí pátá ó ìwà níbi tí ẹ mọ̀ ìgbà ó ti lọ́dún bíi méjì ńbẹ̀ so òun náà ti ń adapt mọ́ bẹ́ẹ̀ náà kódà kò fẹ́ wálé gan mọ́ ó ti fẹ́ ní mo ní mo rárá wàá máa lo oṣù mẹ́ta bí kó lọ máa lọ ọ̀sẹ̀ kan àbóṣù kan lọ́wọ́ ẹgẹ́ so bá ṣe ń ṣe nìyẹn báyìí fún wa mú jáde wọ̀ síta mo pè wọ́n lọ́jọ́ kan ìgbà yẹn ọgbẹ́ gbogbo ẹ̀ ti ń lọ wọ́n á pè màmí kí ló dẹ̀ ṣẹlẹ̀ ní wípé ní ìgbà tí gbogbo ẹ̀ ṣe tán yẹn Ọlọ́run ràn mí lọ́wọ́ mo ra 2 plot kan nínú igbó kìjikìji in the wilderness wọ́n á ń ba lọ ó ń dé kódà kí mo kọ́ síbẹ̀ gan 2 bedroom flat ó dé bí ọwọ́ bí window báyìí ni Ọlọ́run mú ìyanu yẹn dé sà nígbà tí mo máa wo fáìlì show tí mo fẹ́ ní kalẹ̀ èmi fún mi mọ̀ pé eléyìí ó pọ̀ mo wá máa bá dàn bẹ́ẹ̀ mo wá ra ilẹ̀ míì ilé tí mo ń gbé jẹ́ ilé tọ̀dọ̀ mi tí mo ń gbé gangan ní June ọdún yẹn mo sì sílé ọ̀hún ní November mo ra ilẹ̀ ní June first house mi mo rà ní June ilẹ̀ ẹbẹ̀ ní June mo sì ṣí ilé ọ̀hún ní November ní ìgbà tí àwọn nǹkan tẹ́lẹ̀ kó lè máa ṣẹlẹ̀ láàrin ẹni tí ò ń fowó ẹ̀ka gangan ní ilé tí mo yẹn tí kì í ṣe bus cutter kì í ṣe ẹgẹ́ẹ̀tì ìgbà mo kú post ẹ̀ ń gbà yẹn wọ́n á pe màámi mo ní màámi mo mọ̀ pé àjẹ wa o ẹjọ́ ẹ so tọ́ọ̀rọ̀ tó wà ń bẹ̀ fún mi tí kò ní rìn tẹ́ ti rìn lẹ́yìn mi ṣá ẹgẹ́ẹ̀tì ṣé mi tí mò ń sọ bẹ́ẹ̀ tí mo lọ ẹgẹ́ẹ̀tì ṣé kò sí rìn tẹ́ ti lè rìn lẹ́yìn mi ṣá wọ́n mi níwájú Ọlọ́run o mi ò rìn kankan o mi ò bá tẹ̀yàn jẹ́ ibi tí mo mí ilẹ̀ bá tẹ̀yàn jẹ́ ṣé kò ní rìn tẹ́ ti rìn because èmi ń wò pé this thing is not usual Ọlọ́run rí bákan o ẹgẹ́ẹ̀tì mi báyẹn so bọ̀ kì í ṣe pé kì í Ọlọ́run ló dé ṣe pé gbà míì wàá kàn gbin àgbàdo ẹ wá dẹ̀ gbìn àpò lórí ẹ̀ nígbà tẹ́lẹ̀ bá máa dé ìwọ lè máa rò pé ó yẹ kí bọ́ńdù ẹyọ ṣùkù kọ̀ọ̀kan máa jáde ńbẹ̀ kọ́lọ́n sì ṣe kí méje mẹ́jọ máa jáde lórí ìnàró kọ̀ọ̀kan ẹ̀rù bá wọn náà o so orí tá mo tún gbà ẹ̀yin tẹ́ ń wò mí àgbélébù tó ń gbé yẹn tó ń torí ẹ̀ nígbà tó bá máa gbé tán
tó o bá máa gbé tán oore tí Ọlọ́run á ṣe fún ẹ táyà ni this one is not original ó ti wọ ẹgbẹ́sẹ̀ orí ọ̀nà lọ́wọ́ ṣe fún ọ. Orlando ọ̀rẹ́ bàbá mi. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó fẹ́ pè ní wípé mo sì ní ètò báyìí tí mo fẹ́ ṣe mo fẹ́ kẹ́ ẹ wá kọ nílẹ̀ ṣùgbọ́n ẹ̀rù ń ba ọ̀pọ̀lọpọ̀ pé owó tí ó bùjó wa agbára wa lè má kà sí bẹ́ẹ̀ ni. ìlú náà la fẹ́ bùjó ẹni fẹ́ ṣe màlúù ẹni tó fẹ́ ṣe òkú ìyá mi fi sọ̀rọ̀ ní o kò ra màlúù 6 owó tá a fẹ́ sáàjì ẹgan kò ra màlúù 3 ó lè má ra màlúù 4 ó kì í káàtì wá ló ra màlúù 6 náà òkè àwa sì lámúlò nù and gbogbo ohun tá a dẹ̀ ń wí kẹ̀dẹ̀ kì í pé gbogbo ẹ̀ náà àwọn náà là ń gbà á kí ni iye eléré débì kan láì tí ì dé gan kan fi mọ̀ pé lágbájá ń bọ̀ kí ló kó bẹ̀ ìgbà mọ owó ṣogbo lọ́dọ̀ yín lọ́hùn ẹ ṣáà rí ohun tá a kó kalẹ̀ 200 naira kọ́ ni wọ́n ń gbà á ó wu èèyàn bọ́ yẹn tó wu yẹn bọ̀ oye tí a fi gbaniṣẹ́ yẹn nìkan yẹn tẹ́ bá bí ilẹ̀ lómi ó lè ní wọ́n pa àwọn oye tá a fi gbaniṣẹ́ tì nìyẹn nìkan o so ẹni bá fẹ́ pè wá ẹgẹ́t bẹ́ẹ̀ náà kọ́ ló ṣe le tó ní pé bẹ́ẹ̀ náà ló ṣe kẹ̀ǹkẹ̀ tó àbọ̀ ohun tá a bá gbà lọ́wọ́ ẹ̀ fún iyì tiẹ̀ náà ni fún iyì tiẹ̀ ni ẹnìkan ṣe ìnáwó ó sì pélé eléré ẹ̀ sì dé eléré ò sì kọ́ ẹni táwọn èèyàn fi lọ bẹ́ẹ̀ ṣe nínú tọ̀ ń bí nínú tọ̀ ń bẹ̀ nínú tọ̀ tán fi jẹun tán òkè kí ni iyì ẹ̀ báyìí torí Ọlọ́run ó sì pa màlúù ó pa gbá ó pàwó wọn tó bá fara balẹ̀ tó gbẹ ẹni tó yẹ kó pè inú ẹ̀ kódà nígbà tó wá parí gan òkú kan máa ṣàdúrà fún látọ̀ pé ó ṣe ẹ̀yìn mi dáadáa ọmọ tí ó ló tòun bí òkú dáadé ṣé ní bàbá ó dùn sí bàbá wọn wọ̀nyí ọmọ ẹ̀ ó sì sẹ́yìn ní díẹ̀lẹ̀ so kì í ṣe pé bẹ́ẹ̀ náà ló ṣe lè tó ojú òní ti gbogbo Ọlọ́run sì máa fún yín láṣẹ Èdùmàrè nítorọ jẹ́ yarí pé ìwà fọkànbalẹ̀. tó di pé ẹ fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín síta fún àwọn olólùfẹ́ yín. Thank you, sir. Mo fẹ́ kán mọ̀ wípé Orlando ọ̀rẹ́ àtàyè tí òun la jókòó tì ẹ fún wa ní Orlando ọ̀rẹ́ díẹ̀. èmi á fún yín l'Orlando ọ̀rẹ́ bí mo ṣe ń ṣe báyìí lọ́nà mo rò pé ẹ ti gbọ́ mo ṣe ń ṣe báyìí ni màá ṣe fún yín. mo délére ńlá àánú Ọlọ́run ni èmi máa délére ńlá àánú Ọlọ́run mà ní o afẹ́fẹ́ ló ṣe tèmi sí ire bí eré ẹyin ń dàkú kọ lọ bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà ló ń rí ìsun tẹ́rẹ́tẹ́rẹ́ tí ń dòdò ẹ̀rọ lọ́hùn mo délére ńlá àánú Ọlọ́run ni èmi máa délére ńlá àánú Ọlọ́run mà ní o afẹ́fẹ́ ló ṣe tèmi sí ire iṣu kan ṣẹlẹ̀ ní lórí pátá orin wa wọ̀nyí táwọn kan bá ti ń gbọ́ ní tó bá ti ń gbọ́ pé o fẹ́ kọ kẹnẹrí o fẹ́ kọ pátá Orlando báyìí wọ́n bí pé ó dìgbà tó bá kẹ ohun ẹyẹn ẹgẹ́ẹ̀tì tó ń jáde bẹ́ẹ̀ kọ́ ń gbogbo gbà eléyìí tí mo kọ́ ṣe gbogbo ó dẹ̀ wọ bíìtì ó dẹ̀ láìkẹ́ ó dùn àbí kò dùn kẹnẹrí náà ló gbọ́ yẹn there is a way tí èèyàn fi lè ra lé ọ̀rọ̀ mi yẹn ó ra lé wọ́n ló ra lé ọ̀hún o tó o dẹ̀ gbé blọọkì lé bẹ́ẹ̀ ní nǹkan tó yẹ pé bí àwọn ti gbélé ọ̀hún dé window o dẹ̀ gbé blọọkì continue lé bẹ́ẹ̀ ilé tó rà náà ló kọ́ mo sì rẹ́ lómi tó kọ́ ló ra lé tó yẹ pé ibi tán bá dé ọ̀hún ní òkè ẹ bá mi fọ́ ibi ẹ tún bá mi ṣe bí eléyìí ilé tó rà náà ló kọ́ méjèèjì kò sí àtọ̀ ńbẹ̀ ojú òní ti wà Orlando ọ̀rẹ́ yín náà ni o God bless you. ká tó máa lọ Orlando ọ̀rẹ́ tá a bá ń sọ̀rọ̀ nípa Yorùbá ìmúra yín a rí wípé ó mú àṣà tí Yorùbá lọ́wọ́ dáadáa kò sẹ́ni tí ó jẹ́ ojúlówó ọmọ Yorùbá dáadáa tí yóò rí ìmúra yín báyìí tínú rẹ̀ ò ní dùn wípé ọmọ Yorùbá àtàtà àmọ̀ràn wo lẹ lè gba àwọn èèyàn wa nípa àṣà àti ṣe àwọn bàbá wa mo mọ̀ pé ti sọ́nà ọ̀pọ̀lọpọ̀. tẹ́ni tèkísà ní tààtàn àwa la nílẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ àgbàṣà wa ga kágbàṣà wa wọnú ẹ̀sìn wa kò ní kọ́ lọ́hùn máa ṣe tàwa rí ìgbà tẹ́lòmíì ń wojú Ọlọ́run ń wo ọkàn aṣọ táwọn bàbá ńlá bàbá wa wọ̀ rèé mi ò chalẹ̀ mi ò call anybody out o mo fẹ́ gbóríyìn fún ni o àwọn ará Saudi wọ́n mú ẹ̀sìn mùsùlùmí wá fún wa wọ́n ṣe ń mú bọ̀ báyìí wọ́n sì mú aṣọ wọn wọ́n ṣe kí ni wọ́n gbé tì í lẹ́yìn àbí ṣé ìyẹn bàbá wa ní ń wọ jàlámíà ọ̀rọ̀ mi yé yín àwọn ará Júù wọ́n mú kìrìsìtẹ́nì wá
bó ṣe ń dé báyìí ẹgbẹ́ ìṣẹ́ báwọn ará àwọn European masters náà ló mú ẹ̀sìn wá súùtù wọn àwọn ló mú wá dè ní bí pásítọ̀ bá wa gbádáwọ̀ pulpit kò ní kó parun náà tẹ́ni kìkísà ń ta àtọ̀ ẹ jẹ́ á gbé kínní yìí lárugẹ let me tell you sir ní ọjọ́ kan sir ìjọ ẹ̀rín yẹn pọ̀ ní ọjọ́ kan ẹ̀rín yẹn pọ̀ ẹni kí ló ṣẹlẹ̀ babaláyé mi kan wá wọn á láwọn fẹ́ invite mi sí Àkúrẹ́ kí wọ́n bá wọn ṣe wọ́n máa ń ṣò báyìí náà ni so wọ́n ti gba speaker instrument everything wà lọ́nà chemical bàbá ṣe báyìí èmi sì ré mo jẹ́ nǹkan tó mo máa ń try láti wà economize èmi nìkan ni mò ń lọ àti manager mi àti backup mi àwọn mẹ́ta bàbá òun gbé ní òun bọ̀ láti Èkó ibi ni ó gbà kọjá òun nìkan sì ló wà nù ọkọ̀ rẹ̀ darí mo mọ̀ pé ti sanwó bọ̀ ju gbogbo ẹ lọ jẹ́ kí n gun mọ́tò ẹ lọ ṣe bí wọ́n náà ibi náà wà dẹ̀ tún gbà padà tàbá wà padà ó já mi ok ẹni ló sanwó mi o wọ́n sì yálé wọ́n gbé mi mo múra báyìí bàbá dì sí súùtù tẹ bá rí súùtù yẹn ń já lólóló pa ní ìgbà tá a máa dé pati ibi tá a ti fẹ́ ṣe nǹkan ẹgẹ́t a fẹ́ ṣe nǹkan rú lunch báyìí ó ìdálẹ́ inú hòtẹ́ẹ̀lì tí wọ́n kọ́ bẹ̀ papọ̀ ni o ẹgẹ́t kàn ń rí pé bá a ṣe ń wọlé báyìí ní manager ń wọlé bàbá mi ẹ̀ẹ́tọ̀ ẹ ṣí wa thanks for coming bàbá tó sì gbé mi wá tó fẹ́ sanwó hòtẹ́ẹ̀lì wọ́n sì ń wo mi manager ẹ má ṣe ní àwọn ìfarabalẹ̀ ọba jẹ sùn ta bàbá gangan lélẹ́yìí ẹ̀mí kankan ní aṣọ àwọn bàbá wa mọ̀ gbé wa ń yí púpọ̀ bó o wọ́ṣọ ìyẹn ò ní o pààyàn bó o wọ́ṣọ ìyẹn ò ní o purọ́ gbogbo alámòfin tí Ọlọ́run kọ́lẹ̀ fún wa pé ká má ṣe ẹni fẹ́ ṣàgbèrè tó fẹ́ báyàwó ìyàwó sùn tó bá wọ sùtù èdà ní bọ̀wín tí ò ní bọ́ sùtù ọ̀hún ẹni fẹ́ purọ́ tó fẹ́ purọ́ kò sóhun tó wọ̀ sọ́run tí ò lè fi purọ́ ẹni fẹ́ pààyàn tó fẹ́ gẹ̀yàn lọ́wọ́ tí ó ìṣe ògùn owó kò sí ohun tó wọ̀ sọ́run tí ò lè ṣe bó o sì fẹ́ ṣòdodo bó o wọṣọ wọn bá bá ẹ sọ́run bí eléyìí ó kílíà ìyẹn ò ní o má ṣòdodo ìyẹn ò ní o so ẹ jẹ́ ká gbé tiwa lárugẹ ó mà dùn gan-an ó tún ń sọ ẹ̀mọ́ ló dùn ó dùn there was a time táwọn artist wa ń ṣe one kìnnì kan bíi get together àwọn artist I get lọ́jọ́ tá à ń wí mo rí ọ̀rẹ́ mi tó dìde ńgbà tó dé tí adé tán tó sì gbé ọkọ ẹ̀ lọlé tó lọ change aṣọ wa tiwa nìyẹn kì í ṣe pé ká má wọ èmi náà ní English dress mò ń wọ o I get mo ti wọ English dress láàárọ̀ yìí but at least kó jẹ́ díẹ̀díẹ̀ bọ́ọ̀ lórí òyìnbó ṣe wúwúwú tí ó wà kó sí òfin ìlú ẹ̀ á tó Monday so àwa náà ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ embrace tiwa nìyẹn dáàsà culture ẹlòmíì ẹ̀ẹ̀kan tó wọ òfin báyìí ìgbà tí bàbá ẹ̀ kú ni I don't get ẹ̀ẹ̀kan tẹ́lòmíì fi òfin kan ọrùn ẹ̀nìyẹn gbà dáàdì ẹ̀ kú I don't get tó bá wọ̀ ní norms bí i ọjọ́ Sunday ń lọ church tó wọ̀ ọjọ́ bíṣẹ́ òfin bíṣẹ́ ẹni wàá tẹ̀lé kí on the norms tó wọ́ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ so ẹ jẹ́ ká gbé ti alárugẹ ojú òní tiwa ṣé o. Orlando ọ̀rẹ́ bàbá mi. alẹ́ rẹ́ni tí ó fẹ́ pè yín pé báyìí ẹ bá mi fi òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn sórí afẹ́fẹ́. ẹni bá fẹ́ rí wa ọ̀nà bíi méjì sí mẹ́ta náà ló fi lè rí wa àwọn tó wà ní Facebook King Atayeṣe Orlando ọ̀rẹ́ kò pé méjì èmi nìkan mò ń lò kì í ṣe Orlando ọ̀rẹ́ King Atayeṣe o King Atayeṣe Orlando ọ̀rẹ́ tó bá tó báyìí ọ̀dọ̀ mi ni ó gbé ọ wá TikTok King Atayeṣe Orlando ọ̀rẹ́ YouTube King Atayeṣe Orlando ọ̀rẹ́ Audiomack King gbogbo and àwọn tó fẹ́ bá wa sọ ní direct that's our phone number and the easiest way ní ti phone number yẹn ò ní WhatsApp ò ní phone number wa ò ní WhatsApp wa àmọ́ phone number yẹn gbogbo ìgbà kọ́ ló máa ń wà lọ́wọ́ mi ìyẹn ti call irú ìgbà mi tàbá wà ń show báyìí ó lè wà lọ́wọ́ manager but WhatsApp mi yẹn gangan sà na mi dey carry am always èmi ni màá dá ẹ lóhùn bẹ́ẹ̀ but same number ni 081 03 145738 081 03 145738. ẹ ṣeun gan Orlando ọ̀rẹ́. Thank you baba mi. orí ò jẹ́ kẹ́ róhùn tí mo fọ̀kàn lẹ́. Ṣé ìdúmọ̀ rẹ̀.
àjòkù gbogbo yóò dẹ̀yìn lẹ́yìn ní àṣẹ apá èkúté lẹ́yìn káwùsá apá ọ̀tá òní ká àṣẹ yóò Èdùmàrè bẹ́ẹ̀ bá ti ń lórí ẹ̀ máa bọ̀ rí àṣẹ bóun bá jáde ní bàbá rẹ̀ láàárọ̀ bó bá dalẹ̀ yóò padà sílé bàbá rẹ̀ dáadáa ní lágbára lọ́wọ́ Olódùmarè ohun yóò ní kàwé àṣẹ ìjọba àṣẹ Èdùmàrè gbogbo bí tẹ́ ẹ bá jẹ sí gbogbo bí tẹ́ ẹ bá tẹ̀ Olódùmarè ó máa dọ́wọ́ fún àṣẹ yín wá kẹ́ ẹ tó débẹ̀ Olódùmarè ó ti máa tẹ́lẹ̀ bẹ̀ àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè orí òun ló níṣe bẹ́ẹ̀ni orí ò ní padà lẹ́yìn àṣẹ nígbà kan àṣẹ ní gbogbo ọ̀nà ní gbogbo àyíká ààyè orí ò máa jà fún yín ní àṣẹ Èdùmàrè ọ̀rọ̀ kan tí bàbá ọmọ bá sọ́ọ̀lì àdègùn títí alẹ́ àmọ́ àṣẹ díẹ̀ fún bàbá arúgbó jọ̀kújọ̀ pé lè ti lọ sọ́jẹ́ jù lọ bàbá arúgbó ní tí ó tàkó ní tí ó rà torí àbáwọn àṣẹ ló ṣe ń lọ ìgbà bàbá arúgbó bá jẹ́ jù lọ gbogbo tó wá ń ṣe lórí bí ìdá wọn ní bàbá arúgbó wọn ní so olóṣó ní ó lòun ò lóṣó wọn ní bàbá àmú lájẹ ó lòun ò lájẹ wọn ní bò ní gbogbo tó wá wí ló ṣe rí bí ìdá ó ní àṣẹ láwo ní awo ìlú lóṣó àṣẹ láwo ní awo ìlú lájẹ oníwájú ló ká foró sí ti fi pani ẹ̀yìn là kéèké fìlù sí ti fi jà ọjọ́ àkéréjù bàbá tẹ ìgbọ̀jọ́ náà lẹ́kànlẹ̀ bá ìgbà yìí làkùkù ọ̀dájá gbogbo ẹni tó sọ ẹ̀dìdẹ́ o ẹ fàṣẹ sí ìwúre ní òní bí mo ti wí ní orí o àṣẹ lágbára lọ́wọ́ àṣẹ Èdùmàrè orí ti tò yín lẹ́nu iwájú ṣùgbọ́n ní padà tò yín lẹ́nu ẹ̀yìn àṣẹ wá ńláńlá báyìí òníwé sápóoru ńláńlá lè wí àgbàgbà àrùn ńláńlá ní ariwo màlúù lágbo wọn lágbára lọ́wọ́ Olódùmarè òun yóò nìkan létí ọmọ ara yóò àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣeun o thank you ẹ ṣé mo dúpẹ́ o ojú òní tì yín o ẹ ṣé mo dúpẹ́ thanks for coming gbogbo àwọn tó tẹ̀lé bàbá mi wá àti ẹ̀gbọ́n mi náà tó wà ní hold camera ojú òní tì yín ọlọ́wọ́ dán ojú òní tì yín thanks for the love thanks for the support inú mi dùn láti Òṣogbo wá sí àyín iyì ńlá mà ní Ọlọ́run máa bu ìfẹ́ yín náà thank you very much ẹ ṣé bàbá mi thank you sir mo dúpẹ́ o.